ما شكري لا مدى ولكن Baba Kausara mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ما شكري Torí ọ̀jàgà àgbákò ọ̀jàgà tó le jù òun náà ni Ọlọ́run ọba ló gbé fò yìí. ما شكري Lọ́dọ̀ ìyá rẹ̀ tó bí yín èwo ni òṣojú àwa náà ń bẹ. لا مدى ولكن Torí bọ́ ọmọ bá ga tán láyé tá a wà lénìí. Ó ṣe ń gbọ́ mi. ما شكري Bẹ́ẹ̀ bá ti gbọ́ mi dáadáa ìdùnmá ìpínlẹ̀ yìí máa lọ lọ́rin. لا مدى ولكن A máa ní ṣe bẹ́ẹ̀ torí àfáà mi ti ń bẹ ń kalẹ̀. عرفت بها عدوي من صديقي Bọ́mọ bá ga tán gbogbo wọn ọmọ bú tó fẹ́ yàwó bú tó fẹ́ yàwó èpè tó wá torí ìyàwó tó fẹ́ òun ni òfin pọ̀yì sí ìyá rẹ̀ ọmọ náà ṣàgbákò láyé ṣàgbákò láti àmà. ما شكري لا مدى ولكن Bàbá Ṣé Abdulrahimi Bàbá Kausara ná last card rẹ̀ fún ìyá tó lọ yìí. عرفت بها Ẹ ṣe hákà ni njẹ́ olè yín mọ̀ wọ́n tẹ̀ ṣe hákà. عدوي من صديقي Èyí tó sọjú yóò lẹ sọ. عرفت بها Lágége 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 lágége. عرفت بها عدوي من صديقي Ìyá Bàbá Kausara fẹ́ lè máa gbé ìyá rẹ̀ wọnú bẹ́tírọ̀mù pé kí n máa wẹ̀ fún. ما شكري Ẹ wá ní rí báyìí gbogbo ọmọ tó bá ṣàgbákò látara ìyá rẹ̀ ọmọ náà ṣòfò láyé. لا مدى ولكن Bàbá Kausara Abuna Al-Kausar ó tọ́jú yẹ púpọ̀ ما شكري níbi tọ́mọ mi tí ó ti kọ́lé tí ó fàjà sójú ọ̀nà. ما شكري Ẹni bí ìyá àwọn bá dé ẹ tú ajá lè sí ya. لا مدى ولكن Èmi àti ìyàwó mi àjọ ń jẹ ayé rí wa lọ́wọ́. لا مدى ولكن Ọlọ́run má jọ já sí pé ilé tó kọ́ òun tó fàjà síbẹ̀ wọn Ọlọ́run má jọ padà wó pàwọ̀ tìyàwó. لا مدى ولكن Mo wá bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí lọ́lọ́run ò ti ṣe kí ni èé ṣe. ما Ọba tí شكري ò lójútùú. ما شكري A ti rí láyé yìí náà ni tẹ́mi ìyá mi gùn bẹ́ẹ̀ ó sì fojú sunkún gbogbo àwọn ọmọ. ما شكري Àbí bẹ́ẹ̀ kọ́ ni. لا مدى ولكن Kódà òjò ní rọ gbígbóná lókè tútù náà ní ọ̀rọ̀. ما شكري Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ kò jẹ́ kí Bàbá Kausara ò ṣàgbákò látara ìyá wa tó lọlé. ما شكري لا مدى ولكن Àti Bàbá Kausara àti gbogbo àwọn ọmọ yòókù náà wọn ò ṣàgbákò látara ìyá rẹ̀ tó lọlé. ما Ọlọ́run náà là ń sọ yìí. شكري لا مدى ولكن Jẹ́ ń kí ayọ̀yọ̀ kan fún gbogbo àwa tírú rẹ̀ bá ṣẹ́kù sí lọ́dọ̀ tó níyàláyé bẹ̀rù Ọlọ́run pẹ̀lú ìyá rẹ̀ má ṣàgbákò látara ìyá rẹ̀ bí tí lè wù kó mọ. ما شكري Bọ́lá ti ṣe ti Bàbá Kausara nírọ̀rùn yìí. ما شكري Bọ́lá kó síra kálukú náà tírú bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀mí kíkùn tán bá gbò ẹ̀mí dáadáa ni o. ما شكري A'udhu billahi minash shaitanir rajim. Wa qada rabbuka alla ta'budu illa iyyahu tẹ́ẹ̀fì mọ̀ pé dúfọ́lọ́hún tẹ́ẹ̀fì mọ̀ pọ́lọ́hún ọba ṣoore fún yín àìmọye irú yín tó ti làmìlaka báyìí kò sí bó tilẹ̀ wù kó ṣe yóò ṣàgbákò lára yá. أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه Ọlọ́run ní mi ò gbà yín lẹ́yìn àṣẹ kankan òun ní kẹ́ ẹ mọ̀ pé mi Ọlọ́run lọ́lọ́run. وبالوالدين إحسانا Lẹ́yìn tẹ́ ẹ bá gbà pé mi Ọlọ́run lọ́lọ́run. وبالوالدين إحسانا Dáadáa ó dọ̀wọ́ yín láti máa ṣe fúta ní fáwọn òbí yín méjèèjì. إما يبلغن عندك
الكبر tẹ́ẹ̀fì mọ̀ fọlọ́ ń sọ̀rọ̀ fún yín ẹ gbọ́ nísìn. إما يبلغن عندك الكبر. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí Anasi ọmọ Málíkì àwọn ni wọ́n gba ọ̀rọ̀ náà wá. Anasi tàwí ọmọ ọ̀dọ̀ Ànábì ni. أحدهما أو كلاهما. Ànábì náà mo ta ni ẹ má dìde lọ bẹ́ẹ̀ nìkan kan mọ́. فلا تقل لهما أف. لا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. لأمك حق لو علمت كثيرك يا هذا لديها يسير. لأمك حق. Anasi ọmọ Málíkì. لأمك حق. ẹsẹ̀wọ̀n ẹni tó ní radiyallahu ta'ala anhu ẹ máa gòkè sí láyé. لأمك حق لو علمت كثير. àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n lọ́kùnrin kan bẹ kana fi bani Israila ọmọ bani Israila ni. لأمك حق لو علمت كثير. ṣáàbùn ọmọkùnrin tá a wí ọ̀dọ́ ǹdẹ ni bíi tiwa báyìí. كثيرك يا زلدي يسير. إذا قرأ التوراة خرج الرجال والنساء بحسن صوته. كثيرك يا زلدي يسير. ọmọkùnrin tá a wí ó ní ohùn tó dùn sẹ́ni báwa ti ń dùn èyí tó dùn tẹ́ ń gbádùn rẹ̀ yìí ọmọkùnrin tá a wí ó ní ohùn tó dùn ju tiwa yìí lọ. لأمك حق. ó wá jẹ́ ọmọ Bani Israila ni. لو علمت كثير. tí ń bá ń ka Taura àwọn ọmọkùnrin nínú ìlú Bani Israila àtàwọn obìnrin wọ́n máa jáde níjọ láti fẹ́ gbọ́ ohùn rẹ̀. كثيرك يا زلدي يسير. àmọ́ àdánwò kan tọ́lọ́hún fi ṣàdánwò fún náà ni wípé kana yashrabu al-khamra a máa mu ọtí. فكم ليلة. àbúná tẹ̀sùbọ́ ọpẹ́ yín ẹ̀ mú gidigidi. فكم ليلة. a máa mu ọtí yóò mu ọtí yóò jò bámu. فكم ليلة. wa qalat lahu ummuhu ìyá rẹ̀ tó bí a máa wá kìlọ̀ fún pé ire ọmọ mi ó dọwọ́ rẹ̀ pẹ̀lú ọtí mímu tó mú yìí. فكم ليلة باتت بثقلك تشتكي. law alima bika ubadu Bani Isra'il. لها من جوانة وسفير. táwọn Bani Isra'ila tí wọ́n bá lọ ka ẹ pé ọ̀mùtí ni ọ́ pẹ̀lú àtàwọ́rá àwọn tó ń ka yìí tínú wa máa dùn sí ọ táwa lọ ka ọ níjọ́ kan ó padà lé ọ jáde kúrò nínú ìlú yìí o. لأمك حق لو علمت كثير. ẹ dákun ẹ̀yin jàmáà wa sí ọ̀rọ̀ tí ìyá sọ ó ti pọ̀ jù ni. كثيرك يا زلدي يسير. a máa gbé ẹnu ìyá rẹ̀ a máa gbé sọ́hun ní gbogbo ìgbà. كثيرك يا زلدي يسير. padà àlàlẹ́ ìlà tán ọmọkùnrin tá a wí ló bá wọlé lóru ọjọ́ kan fọwọ́ sàkàránù ó ti mú ọtí ó ti yó kẹrí fún àtàgẹ́gẹ́ bọ̀ bá. فكم ليلة باتت بثقلك تشتكي. bó ti déwájú ta wọn ní bá tún ka Taura bí ti ń ka Taura yẹn àwọn ọkùnrin àwọn obìnrin wọn tún jáde lọ́tún lọ́sì. láàrín wọ́n tún dùn tún ní ìjọba ànàtún wàzàfínù. ẹni tó bá fẹ́ lo ẹ̀mí gígùn láyé kó ní Allahu Akbar. lómi kàkún làwọn wàláhì ẹ̀wí dáadáa ẹ̀wí dáadáa. kò sí rúbẹ̀yà àwọ̀sà àlàdé ìyá yẹsí. كثيرك يا أزال بها يسير. kìnìún yìí wá gbé ìyá rẹ̀ wá lọ bá
ó ní ya waladi ó ní rẹ ọmọ mi ó ní kún fatawadda dìde wà lọ sàlùwàlá kó wà lọ kírun fọ́lọ́run sí ni mo sọ fún ọkọ ọmọ mo ti mọ. bó ti dìde sókè lẹ́ẹ̀kan náà fàdọ̀rábà wájú àhà ló bá gbàyà rẹ̀ lójú. láàlì mú ta kẹsìrò kẹyà àṣà. ṣé kò sọ́lọ̀ lára àwọn èèyàn mọ́. làbẹ́ yẹn sí yorùbá kámúlẹ̀ ìlàsí. kan sára sọ́lọ̀ wò dáadáa ọmọ yìí tó wù tó ní wí nìmọ̀. kámúlẹ̀ ìlàsí bá tọ́jú ìfẹ́. Allahu akbaru tá a máa wí yẹn ó léye tó ń kálukú ó wí láyé tí ò ní wí kankan mọ́. kámúlẹ̀ ìlàsí bá. tìyàwó tó wí ló ti tán láti jẹ ìjọ rí. kámúlẹ̀ ìlàsí. àwọn màláíkà máa sọ fún nísìn wọ́n gbé dìde nínú sàárè yóò máa ní gbogbo wa báyìí ibẹ̀ ni wọ́n tún ti ń ṣe nǹkan mi. kámúlẹ̀ ìlàsí. bàtà sára sọ́lọ̀ wò dáadáa bí Allahu akbar. kámúlẹ̀ ìlàsí bá tọ́tí. ó gbáyà rẹ̀ lójú. bàtọ́tí. wọ́n kọ́ la àyìnà ha. bisakili gàdá ìsaki. lẹ́ẹ̀kan náà ẹni tí ẹrù ń bẹ lára rẹ̀ ojú yàrá fọ́. lẹ́ẹ̀mí jọ̀wọ́. Abu Kausara gbáyà yín lójú ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. anàtún wàṣẹ̀fìrún. ìwọ náà gbáyà rẹ̀ lójú àmọ́ ọ̀rọ̀ ọ̀gbun tó ń sọ òfin gbáyà rẹ̀ lójú ni. lẹ́ẹ̀mí jọ̀wọ́ anàtún wàṣẹ̀fìrún. ọ̀rọ̀ bú rẹ tíya rẹ̀ ó sọ yọ ọ̀kan tó fi mẹ́ta lé pa. lẹ́ẹ̀mí jọ̀wọ́. tí wọ́n bá fi mẹ́ta lé pa fún ya rẹ̀ lésì tọ́ da ọmọ ó fi 100 pààrọ̀ fún wọn náà jọ tó wà. anàtún wàṣẹ̀fìrún. wàkàlà àṣìlá ha ojú ni bójú ti lọ eyín ìyá tó yọ. lómi gbàgbọ́. ìyá wa lo ohun àrò pé ya waladi la radiyallahu anka. lómi gbàgbọ́. làwọn àlèmọ́tàkà sí irun. la radiyallahu anka. ó ní pàdé ìyọnu Ọlọ́run mọ́. nasirun kaya zaladi ayasiru. orí ibú wo ni ń bẹ lọ́wọ́ rẹ̀ tó dáyà rẹ̀. fọkànlẹ̀ ìlàtí. ìyá tó bí ọ tó dẹ́jẹ̀ ṣe ọ lójú. fọkànlẹ̀ ìlàtí. Allah. dájú bí sẹ́kìlì gàtà ìṣẹ́kì. ó ṣeun. láàrin jọ̀wọ́ anàtún wàṣẹ̀fìrún. ọmọ yìí bó ti bí àti wí tán nìyá bẹ̀rẹ̀ sí ní sunkún. lómi gbàgbọ́. tí wọn náà máa pọ̀ ń payà rẹ̀ lẹ́kún gbogbo gbà. lómi gbàgbọ́. gbogbo ọmọ tó bá payà rẹ̀ lẹ́kún gbogbo ọmọ tó bá ṣe tí ìyá rẹ̀ fi sun ẹkún ọmọ ṣètò òun náà fi sun ẹ̀jẹ̀. lómi gbàgbọ́. làwọn àlèmọ́tàkà sí irun. ìṣẹ̀nàmbá ìwà náà wù náà kàn. kẹsìrún kẹyà àzà. ó di láàárọ̀ ọjọ́ kejì ọmọ yìí ní bóun ti ṣàgbákò. kẹsìrún kẹyà àzà. lọ́mọ yìí bá lọ orí òkè ńláńlá kan títí máa bẹ lọ́hùn títí máa lọ pé Ọlọ́hun ọmọ yìí wà ń bẹ̀ láì mọ iye ọdún ó lo 40 years níbẹ̀. kẹsìrún kẹyà àzà ládé àyàsírù. tí ń bẹ Ọlọ́hun pé rí Ọlọ́hun ṣàánú mi foríjì mi o ṣàánú mi rí Ọlọ́hun. mọ̀kànlẹ̀ ìlàtí bàtà bíbí sẹ́kìlì gàtà ìṣẹ́kì. lọ́mí ìjọba. asitulilayi. anàtún wàṣẹ̀fìrún. wàkàmí ìjàwá. anàtún wàṣẹ̀fìrún. níbo ló dé 40 years. bàbá wa Sheikh Abdulrahim. mọ̀kànlẹ̀ ìlàtí bàtà tí. ó dìde Ọlọ́hun dákun fi hàn mí ṣàánú mi fi hàn mí kí n rí pé o ti gba tútú bá mi lọ́dọ̀ ya mi. mọ̀kànlẹ̀ ìlàtí bàtà tí. ara rẹ̀ ti ń jẹ mọ́lẹ̀. bisakili gàtà ìṣẹ́kì. fahatafa bí ha ti kú. bisakili gàtà ìṣẹ́kì. ní máa ń gbọ́ ohun kan lábọ́nà tó jìnnà wípé lóòótọ́ lọ ṣàdúrà fún 40 years ló fi ń tọrọ àforíjì kí ààrẹ lọ́dọ̀ àwọn Ọlọ́run lọ́mí Ọlọ́run ìjọba. forí ẹ̀ṣẹ̀ rẹ̀ kó fi jìn ọ́.
àmọ́ à ń sọ fún ọ ohun tó ń gbọ́ yìí à ń sọ fún ọ pé ìyọ́nú ìyá rẹ̀ òun làdìjẹ́ náà rẹ̀. láàmì jọ̀wọ́ lẹ́tọ̀ wá sàfihàn. ṣé wọn náà máa ń tó ṣe fún ìyá rẹ̀ kó tó kú lílé ni. láàmì jọ̀wọ́ lẹ́tọ̀ wá sàfihàn. ṣé wọn máa ń tó ṣe fún ìyá rẹ̀ lórí fóònù ọlọ́run ọmọ jẹ́tẹ́lẹ̀ bíi ti rí ìyá rẹ̀ gbẹ̀yìn. láàmì jọ̀wọ́. ìyá rẹ̀ yóò fún òun ní 1,000 ó ní 1,000 fún ìyá rẹ̀ àmọ́ ọmọ kírẹ́dìtì 10,000 rà fóbìnrin. láàmì jọ̀wọ́. njẹ́ o lo ti kírẹ́dìtì àkáǹtì ìyá rẹ̀ gbẹ̀yìn. láàmì jọ̀wọ́. njẹ́ o lo ti ra oúnjẹ fún ìyá rẹ̀ gbẹ̀yìn. láàmì jọ̀wọ́. njẹ́ o lo ti ra provision fún ìyá rẹ̀ gbẹ̀yìn. láàmì jọ̀wọ́. njẹ́ o lo ti ra aṣọ fún ìyá rẹ̀ gbẹ̀yìn. tó bá rú kìkìkì lọ́kàn kó wa. mi jọ̀wọ́. bí wọ́n bá fẹ́ jáde ọ̀jáde pẹ́sipẹ́sì ọwọ́ aṣọ tó wù ọ́ ọmọ tí ìyá rẹ̀ ń wọ̀. ọ̀nà tó. bí wọ́n bá fẹ́ jẹun ọ̀jẹ̀ tó wù ọ́ ọmọ tí ìyá rẹ̀ ń jẹ. láàmì jọ̀wọ́. ọ̀nà tó wá sàfihàn. ẹ pariwo ọlọ́run kiri bọ́ọ̀lù náà wọ̀ yín la. nínú ìgbàgbọ́ láwọn lè mú ta kẹsìrú. ẹni bẹ́ẹ̀ ti ń pariwo ala. kẹsìrú kẹyàdá. nawọ́ rẹ fọlọ́hún dáadáa bọ́ọ̀ bá nawọ́ fọlọ́hún dáadáa ń bi tọ́lọ́hún bọ́ọ̀ bá lọ lẹ́ni mọ́rúwá bá gbé ọ níyàwó tí mọ́rúwá bá gbé ọ níyàwó ṣé wọn fa. lórí ìgbàgbọ́ láwọn lè mú ta kẹsìrú. àbí ta ló lọ́wọ́. kẹsìrú kẹyàdá. ọlọ́run fáwọn nǹkan ó kà dúró sójú kan ni wọn ò rí ṣe báyìí. kẹsìrú kẹyàdá. gẹ́gẹ́ pé ó ti ń rọ́wọ́ rẹ̀ control báyìí spíìkì tí ń bẹ́ ń bẹ́ ọlọ́run ò tí ì jó nọ́ọ̀kì. kẹsìrú kẹyàdá. ó fẹ́ yí orí ẹlòmíì dúró bọ́lá gidi ni. kẹsìrú kẹyàdá. azalade yasirun. bó ti gbọ́ gbólóhùn yẹn pé ìyọ́nú àwa ọlọ́run ni ìyọ́nú ìyá rẹ̀. wàgàmúlẹ̀ láti ẹ̀yìn. ló bá dìde lẹ́ẹ̀kan náà ó ní dídìde tí òun fẹ́ dìde yìí òun fẹ́ wáyà àwọn lọlé padà. wàgàmúlẹ̀ láti bàtà tìbí ìsàkìlì gàdá ìsàkì. bọ́lá ń bá ní kíyà àwọn máa wà láyé báríkà àwọn tọ́lọ́ ń bá sì ti ní kó ti kú tọ́ òun mọ̀ pé àgbà kò dé. láàmì ìjọba. ìyá tiẹ̀ ò tí ì kú nísìnyí o lọ́ọ́ ṣe correction gbogbo ń tọ́ ọ bá ti ṣe o. àná tó wàzàfínù. ànànà olóhùn bá dé ẹnu ọ̀nà ìyá òun lọ́gùn ìyá òmáhù ìwọ ìyá mi ọlọ́wọ̀n tí ìjẹ́ ìyàwó kú. lómi gàgbọ́ lọ́wọ́ lè mú ta kẹsìrú. torí sí àgbẹ̀ yìí ní máa dùn. kẹsìrú gẹ̀yà. fíìmù gbẹ̀yìn ní máa dùn fíìmù gbẹ̀yìn. kẹsìrú gẹ̀yà. máa ya fíìmù tó wù ọ nísìnyí o máa ya yakuya. kẹsìrú gẹ̀yà. gbogbo aburú kún ọwọ́ rẹ gbogbo ìjọba kún ọwọ́ rẹ gbogbo eré ikú kún ọwọ́ rẹ máa ya fíìmù oríṣiríṣi ìgbẹ̀yìn kọ́ ìgbẹ̀yìn. kẹsìrú gẹ̀yà. mọ̀lẹ́lẹ́ Abdulrahim ọkọ̀ lọ́gùn ìyá rẹ̀ ó ní yá ọ̀máhù ó ní wọ ìyá mi ìyá níta ní pè mí wọ́n lọ́mọ yín náà ni. kẹsìrú gẹ̀yà. ọlọ́mọ tó fọ́hùn lójú. kẹsìrú gẹ̀yà. ìyá bá tún lọ ọgùn sókè pé lá radiyallahu anka abada. kẹsìrú gẹ̀yà. zalade yasiru. kẹsìrú gẹ̀yà. ọlọ́run bẹ láyé ọlọ́run ò ní yọ́nú sí ọtí. lade yasiru wàgàmúlẹ̀ láti. ọmọ yìí wá rí bí wàhálà dé àdéhùn dé ọmọ yìí wá ní kọ́ báwọn wá ké. wàgàmúlẹ̀ láti. ọwọ́ tí mo fi gbá ya àwọn létí àfikọ́wọ́ náà ti àgbákò. wàgàmúlẹ̀ láti bàtà tìbí ìsàkìlì gàdá ìsàkì. ó tẹ ọwọ́ náà kalẹ̀ ó ní kó gé ọwọ́ náà. láàmì ó sì ìjọba. gé ọwọ́ náà. àná tó wà sàfihàn. ó ní ìyá mi ìyá òmáhù ìwọ ìyá mi ọwọ́ tí mo fi gbọ́ létí mo ti gbé. wàgàmúlẹ̀ láti. dákòjé máa kéwú dákò kò ṣeun. bàtà tí ìsàkìlì gàdá ìsàkì. ọlọ́wọ́ náà mo ti gé tí ń jẹ̀rora ìyá ní ìwọ ọmọ tó ló ti gé ọwọ́ rẹ̀ o la radiyallahu anka. téèyàn mọ̀ pé kí ni ń dùn ìyá náà
تشتكي ìwọ gbáyà rẹ létí. لا من جواه ó kà kò sí lásán ni ó bí ìyá rẹ lọ. لا من جواه ó kà sọ̀rọ̀ lásán ni ọ̀rọ̀ bí tí ìyá rẹ fẹ́ kó tẹ̀sí lò tẹ̀sí nínú ìyá rẹ. لا من جواه أنة وزفير La ilaha illallah. لا من جواه ọ̀nà òníri yọnu ọlọ́run ṣe pẹ̀lú ọwọ́ tó tún gbéhùn náà. أنة وزفير ẹni tó fẹ́ pẹ́ láyé tó sì fẹ́ kí January tuntun kó bá òun láyé dáadáa kó ní Allahu Akbar lẹ́ẹ̀mẹ́ta. ọmọ yìí wá ní tọ wàhálà wá dé báyìí. ọmọ yìí ní ntọ́kùn bẹ́ẹ̀ ni pé ẹ bá ń dá iná ẹ kó igi wá ẹ fi iná sí. bẹ́ẹ̀ bá wá dáná náà tán ó dà kó wọn kúkú kó sínú iná látàyè kí náà máa jóun látàyè kótó di náà tàkìá. ẹ máa wò yára ẹ máa wò yára ẹ lọ bá ń sọ fún yàrá mi nínú ilé. ẹ pé ntọ́mọ rẹ fẹ́ máa ṣe ní sínú o. ìyá dáadáa ìyá wa rántí ọjọ́ ọkọlẹ̀. ìyá rántí ọjọ́ gbígbìn. ṣe báyìí mọ̀ wọn ara wa ńgbà tá a ti di géńdé báyìí kò já mà pé mo fọ̀rọ̀ kan láti jáde. kò já mà pé nìkan láti jáde. òun láti jọ́ tí wọ́n gbé ọ nínú ẹ̀jẹ̀. bí wọ́n ti gbé ẹnì kọ̀ọ̀kan nínú ẹ̀jẹ̀ jọ́ tí wọ́n fẹ́ gbé wa nínú ẹ̀jẹ̀ wọ́n gbé wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni bí wọ́n ti gbé wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ẹ̀jẹ̀ wọn bẹ́ẹ̀ náà wọ́n gbé wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ jọ́ tá a bá tó wọnú kòtò. àwọn kan ni wọ́n wẹ̀ wá jọ́ tá a dá yé jọ́ tó ọba kú náà àwọn kan náà wọ́n wẹ̀ ọ́. wọ́n wá sọ fún yàrá náà. Bisagili kata isaki. Iná ní jó yìí, ọmọ rẹ fẹ́ kó síbẹ̀ o. Bisagili kata isaki. Ó ní kí náà ayé máa jọun kó tó di iná tàlìkìyámà. Gamle lati. Ó bí a ti gbọ́ àánú àtàná, ó wá ṣe ìyá. Gamle lati. Ìyá ní látò ní ẹ̀ bá sọ kọ́ máa mi kọ́ máa kó sínú iná. Gamle lati. Ó dẹ̀ ní ìkẹ́ lónìí, ó dẹ̀ ní àánú lónìí, ó dẹ̀ ní àforíjì lónìí. Gamle lati. Bisagili kata isaki la mi jawaha. Mi jawaha anatun wa safiru. La mi jawaha anatun wa safiru. Káwárí gbogbo aburú yìí tọ́lọ́wọ̀n wá jẹ́ kí nǹkan kan sọ kankan àbú Káwùsára bẹ̀. Bàbá Káwùsára ò fi ijọ́ kan kọsẹ̀ lọ́dọ̀ ìyá rẹ̀. Bàtà ti bisagili kata isaki. Tó gbé ya rẹ̀ wálé tuntun yá. Gamle lati. Ibi tó màmí ò ti kọ́lé tán tí ó lè ya mami ẹ àlejò gbé o. Gamle lati. Tọ́lẹ̀ máa dọ̀tí ilé ni o. Bàtà ti. Ọmọ olórí ibú. Bisagili kata isaki. Ọmọ òfò. Láàmì ìjọba. Ilé ìwèrè wo ló kọ́ ilé tí wọ́n padà gbé ọbẹ̀ ìjọ. Ànẹ̀tún wàṣẹ̀fín. Wèrè ìwọ kọ́lé ilé òun bàbá rẹ̀ àti ìyá tiẹ̀ kọ́. Tómi kákun. Ilé wo. Lọ́wọ́ ilé múdàkẹ́sìrún. Irọ́ gbogbo ẹ̀ fíìmù ayé lásán ni. Kẹ̀sìrún. Irọ́ gbogbo ẹ̀. Kẹ́yà. Àtẹni ọkọ́lé àtẹni tí ò rọ ilé ọkọ tó bá dijọ́ kan ó kọ sáré fún ọjọ́ kan. Kẹ̀sìrún kẹ́yà àzà. Àtẹni ó ní mọ́tò àtẹni tí ò rí mọ́tò gùn wọ́n padà gun mọ́tò tí ò ní táyà. Kẹ̀sìrún kẹ́yà àzà. Wọ́n ní ẹ páàkì ẹ̀. Làdínyà ẹ̀sìrú. Gbogbo pẹ́sipẹ́sì wèrè tó ń ṣe káàkiri láyé tó ń dún tọ̀tọ̀. Àwa ní àwọn kan ni wọ́n fọ̀dí fún ọjọ́ tó bá lọ. Kàmlẹ́ ilẹ̀ tí. Wọ́n gbogbo abíyá rẹ̀ wọ́n gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ tó ní rí ara kan sápamọ́ mọ́. Bàtà tí mi sọ gílígàtà ìṣẹ́kí. Dọ́tà dáyà àwọn kan ni wọ́n kọ́kọ́ wọ aṣọ fún wa. Wọ́n ti wọ̀ fún wa ẹni tó mọ̀ tó wọ̀ fún ọ. Dọ́tà ọba kú náà wọ́n wọ aṣọ fún ọ ní mẹ́ni tí ó wọ̀. Láàrin jọ ànẹ́tò wàṣẹ̀fín. Abu Káwùsára ọpẹ́ tọ́ sí yín púpọ̀. Láàrin jọ àti gbogbo èèyàn ọmọ ìyókù náà. ànẹ́tò wàṣẹ̀fín.